Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ All Nation Concept pé ẹ kú dédé wò yín níbi tẹ́ bá ti láǹfààní láti máa wò wá. Yálà alẹ́ lẹ́wà, àárọ̀ lẹ́wà tàbí ọ̀sán lẹ́yìn wà ní o. Sinimá tá a mú wá fún yín lónìí ni Ọmọ Àtọ̀nà ní o. Ká tó tẹ̀síwájú, tẹ́yin bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, orí ìkànnì láti máa ń ṣe review àwọn sinimá lórí ọ̀kanòjọ̀kan. Yálà eléyìí tó ń bọ̀ lọ́nà, eléyìí tó ti wà lórí agbágbé tàbí eléyìí tí ó ṣe díẹ̀ tó ti bọ́ síta. Orí ìkànnì láti máa ń wò. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Gẹ́gẹ́ mo ṣe sọ pé sinimá tá a fẹ́ wò lónìí, tá a fẹ́ gbéyẹ̀wò ní Ọmọ Àtọ̀nà. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí. Látòrí bàbá wa Táíwò Hassan, wọ́n wà ńbẹ̀. Ọmọ Àrà gbogbo náà wà ńbẹ̀. Rónkẹ́ Òdùsùnyà ní ògbẹ́yìn nínú sinimá yìí. Tẹ́yin ò bá tí ì wá wo sinimá yìí, kílẹ̀ dúró ṣe? Ẹ tara ṣàṣà lọ sí ìkànnì YouTube, ẹ lọ tẹ̀ síbẹ̀. Ọmọ Àtọ̀nà. Ọmọ yìí ló ṣe o, ọmọ kékeré Ọmọ Àrà yìí ló ṣe. Ẹ jẹ́ ká gbé lárugẹ, ẹ jẹ́ ká ràn lọ́wọ́ nípasẹ̀ pé ká ṣe kíni ká bá wo sinimá yìí. Nígbà tí àwa ń dúró de apá kejì, torí àwa ti wo apá kìíní. Ẹ̀yin bẹ́ẹ̀ ti wo apá kìíní tẹ́ wà lórí ìkànnì yìí, kí lẹ̀yin rí sí apá kìíní? Ìmọ̀ràn wo lẹ fẹ́ fún ọmọ kékeré yìí lórí apá kìíní? Kí lẹ̀yin expect ní apá kejì? Torí nínú sinimá yìí la rí n tó ṣẹlẹ̀ lórí wípé wọ́n jí ère tí ó ń pe ọlá pe ọlá wá fún ìlú, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ náà ni ère náà dájọ́ fún àwọn agùnbánirọ̀ tó fẹ́ jí gbé, tí ère náà sì padà sí ibi tó ti wá. Léléyìí tó wá fà á tán fi ní pé àfikọ́mọba ó wọnú igbó, ìyẹn Ọmọ Àrà kó wọnú igbó kó lọ wá ère yìí wá. Ó ti wọnú igbó, oríṣiríṣi ló ti ń ṣẹlẹ̀ nínú igbó. Ṣé ó máa jáde láyọ̀ àbí ò ní jáde? Kí ni ti kábíyèsí gan máa já sí? Gbogbo yẹn ló sì jẹ́ suspense tí ó mú gbogbo wa lọ́kàn gírígírí. Tẹ́yin bá ti wá wò ó, ẹ jẹ́ kí n mọ èròǹgbà yín ní comment section. Tẹ́yin ò bá tí ì wá wò, ẹ tara ṣàṣà lọ sí ìkànnì YouTube, ẹ lọ tẹ̀ síbẹ̀, ẹ jẹ́ ká jọ wò ká jọ digest ẹ̀. Tẹ́yin bá wá retí apá kejì, ẹ kàn tẹ̀ síbẹ̀ apá kejì sí comment section. So gbogbo ìgbà tó bá ti jáde, a máa láǹfààní láti ṣọwọ́ sí i. Ẹ̀yin wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ní orí ìkànnì yìí, ẹ má ṣe bẹ́ẹ̀ lọ, ẹ bá wa subscribe, ẹ tẹ notification bell button, ẹ dẹ̀ bá wa share, ẹ comment so that gbogbo ìgbà àti àsìkò tá a bá ti mú àwọn review sinimá bí eléyìí wá, àjọjọ máa láǹfààní láti gbádùn ara wa, láti fi ọ̀rọ̀ jomi tó rọrùn. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sí ìkànnì All Nation TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Èdùmàrè. Ẹ ṣé, ó dàbọ̀.